Àbáwá òru wọn gẹ́gẹ́ a fẹ́ jẹ́ kí orúkọ kóró yìí ẹ jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó gún gẹ́gẹ́. Ẹ̀yin olówó ìlú, ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú, ẹ má sọ pé nítorí pé ẹ ti kọ́ mọ́sálásí fún wa kẹ́ wá máa tọpinpin wa. Wáàsí nínú ẹ̀sìn mùsùlùmí, wáàsí nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹni tó ń ṣe wáàsí gangan fún ẹ lè bá wí. Ṣé ṣífù máàmù méjì tó ń wà láàrin ìlú a ò gbọ́ rí? Àìṣe dáadáa ará ayé ló mú wa rántí ará ọ̀run tó tó ṣe bí òwe. Nínú ìtàn tá a gbọ́ Babangida ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ̀tẹ̀ ni wọ́n fi lé lọ. Bàbá wa Gandhi ẹ bá wa ru ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú nílùú Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ kí orúkọ tó ń pè mọ́ Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ kó wá sí ìmúṣẹ. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹni tó bá taba kó má fi ṣèkanra kó lè túnbẹ̀ ṣe ni. Torí pé nǹkan mọ́ṣáláṣí ẹ̀yin olówó nígbà míì oore ẹ̀dẹ́ ni fáwọn àbá. Ẹni tó máa jẹ́ aṣíwájú ó gbọ́dọ̀ jẹ́ nítorí pé làákàyè ẹ̀kún dáadáa. Òun ni bàbá wa Jagungbadé fún mú tọ́líà. A ò gbọ́ rí nílẹ̀ Yorùbá wípé wọ́n ń wíìlì ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáláṣí fẹ́yàn kankan. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe kẹ́sì máa bá wa tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó kù tí ó máa wọlé. Àwọn kan tí ẹ sọ pé àwọn ò mọ̀ tí mo subscribe, àwọn olówó tọ̀hún lè fi ṣe. Àwa fi àkókò ìsọ fún wa pé kì í ṣe owó o. Tẹ́ bá ti wá tẹ̀ ẹ́ tán kẹ́ ẹ tan notification button yín sílẹ̀. Àmì aago tó dùn yìí òun ni notification button. Tẹ́ bá ti tẹ̀ ẹ́ iṣẹ́ tó ń ṣiṣẹ́ fún ni pé tí àwọn fọ́nrán mi bá wọlé kó lè jẹ́ kẹ́ ẹ mọ̀ pé fọ́nrán Òkodoro Yorùbá ti jáde. Ẹ jẹ́ kí n sáré lọ wò. Ojú tẹ fún ìwà kò ní fọ́. Ẹ má bá a comment kẹ̀sì má bá a like. Ẹ sì má bá a pín àwọn líǹkì àwọn iṣẹ́ yìí sí àwọn WhatsApp status yìí àti àwọn groups tẹ́ bá wà lórí WhatsApp. Ojú tẹ fún ìwà kò ní fọ́. Ẹ ní ṣe lásán ẹ ní bá aráyé fọwọ́ tì. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Nǹkan tí a wá sọ̀rọ̀ lé lórí lénìí òun lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Kí ni nǹkan tí ó ń lọ ní Ògbómọ̀ṣọ́? Kí ni update tí ó wà ń bẹ báyìí láàrin ọba wa Gandhi, ọba wa Ọláòyè Òrùmọgẹ̀gẹ̀ kádé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ òkú pẹ́. Lágbára Ọlọ́run ọba lò pẹ́pẹ́pẹ́pẹ́. Àwọn olórí wọn á ṣiṣẹ́ bí ẹrù tí alábíàmọ kì í tú wọn ní gbé ka mọ́lé. Nígbà tíyìn yìí Ògbómọ̀ṣọ́ àtúbà àtúnṣe kò ní gbóná nílé bẹ́ẹ̀ ni kò ní gbóná lóde. Tẹ́ ẹ bá ń lọ láyọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ ṣe máa bọ̀ láyọ̀ àtàlàfíà pẹ̀lú gbogbo àwọn olóyè yín àti àwọn ẹntóréjì yín pátápátá. Láàrin ọba wa àti ṣífù ìmáàmù àgbà pátápátá fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Yunusa Tọ́líà Ayílára the second ẹ ti fi ọmọdé jẹ oyè ìmáàmù yìí. Kọ́lọ́run ọba jẹ́ kí ẹ fi àgbà lò. Nǹkan tí a rí lórí ẹ̀rọ ayélujára òun ló mú inú mi dùn tí mo fi jáde wá pé ó dàbí pé òótọ́ ọ̀rọ̀ tí ń fi ojú hàn díẹ̀díẹ̀ àti pé àwọn kan wà wọ́n mọ òtítọ́ wọ́n dẹ̀ ṣetán láti máa sọ òtítọ́ náà. Bíbélì sọ kọ́kọ́ fún wa ó ní wípé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Àwọn kan ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ti mọ òtítọ́ báyìí. Gbogbo àwọn tí wọ́n ń da omi àlàáfíà Ògbómọ̀ṣọ́ rú Ọlọ́run á fojú wọn. Gbogbo àwọn tí wọ́n ti yẹ́yìn wọn síra wọn pé ṣé lọ́jọ́ máa ṣọ̀tàkù Ọlọ́run á fi ọ̀rẹ́ sáàárín wọn. Lágbára Ọlọ́run bá àti ọ̀tún àti òsì l'Ógbómọ̀ṣọ́ kò sẹ́ni kankan tó máa kú fẹ́ni kankan bẹ́ẹ̀ ni kò sẹ́ni kankan tó máa sálọ fún ẹni kankan. Fọ́nrán tí a rí náà ni fọ́nrán lórí
mọ́ṣáláṣí tuntun tí wọ́n ṣí ní ìlú Ògbómọ̀ṣọ́. àrífọ́nrán yẹn lórí ẹ̀rọ ayélujára, inú mi wá dùn gan lórí fọ́nrán tí mo rí yẹn, torí pé àáfàá oníwàásì tí wọ́n gbé wá síbẹ̀, àáfàá yẹn jẹ́ onímọ̀, àáfàá yẹn jẹ́ olóye. àáfàá tí wọ́n sọ̀rọ̀ yẹn lágbára Ọlọ́run ọba ẹ̀ lè tẹnu gbó bí ọ̀wọ̀. ọ̀rọ̀ tí àáfàá yẹn sọ òun ló mú mi wá láti wá sọ̀rọ̀ lé lórí pé ó tó gẹ́ẹ́ lórí ọ̀rọ̀ tí àáfàá yìí sọ, nítorí pé àwọn àgbàlagbà wọ́n á máa pòwe kan wípé ilé tí a bá fi tọ́mọ èrè lásán ni ó máa wò tó ṣe bí òwe gbogbo ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo àgbáláyé tó ṣe bí òwe ọba wa kábíyèsí Orúmọgẹ́gẹ́ ọba Ghandi kádé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀. àwọn àgbàlagbà wọn á tó wọn máa pòwe kan, wọ́n ní ọ̀rẹ́ tí a bá fi ọ̀tẹ̀ ṣe irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ kì í pẹ́ tú. ọ̀rẹ́ tí a bá fi ọ̀tẹ̀ ṣe, tàbájẹ́ bóyá wa bíi márùn kan wà àjọjí ọ̀rẹ́ ara wa àti wá ní kánkọ́ọ̀sì méjì, tèmi ní Tìámíyù, tèmi ní Tájù, àti àwọn tí Tìámíyù wọ́n wá fi ọ̀tẹ̀ sí, ṣùgbọ́n wọ́n ti Tájù péré, méjì péré ni wọ́n. àwọn tí Tìámíyù yẹn wọ́n ti mú àwọn mẹ́ta, tẹ́mẹ̀ pé ọ̀rẹ́ márùn ni wọ́n. ọ̀rẹ́ wọn ti bí yẹn ọ̀tẹ̀ ni wọ́n fi ṣe. tó bá yá ìjà ni yóò máa tú wọn ká. láti àwọn ọ̀dọ́ wọn mẹ́ta yẹn àwọn á máa bọ́ wọn méjì, ògbọ́n kan tó wọn kíní kan ṣe, kíní kan ọ̀rẹ́ tí wọ́n fi ọ̀tẹ̀ ṣe nìyẹn tí ìjà tẹ̀ ti ń tú ká. kí ló jẹ́ kí n pòwe yẹn ni pé kó tó di pé mo lọ ṣó fọ́nrán yẹn ní àkọ́kọ́ lórí múmbàrí bíi ìgbà díẹ̀ sẹ́yìn, Ṣéhù Tọ́líà wọ́n pa òwe kan lórí múmbàrí. wọ́n ní ìmáàmù ni àwọn, àáfàá ni àwọn, ìmáàmù ìlú ni wọ́n, àwọn ò kì í ṣe ẹni tí wọ́n máa tì sọ́tún tí wọ́n máa tì sí òsì. gbogbo wa tẹ gbà bẹ́ẹ̀ pé tòótọ́ ni, torí pé ẹni tó bá ti fi ṣe ìmáàmù tàbí tó jẹ́ pé àlùfáà àgbà kì í ṣe ẹrú fẹ́nì kankan, ìbáàjẹ́ ọba ìbáàjẹ́ ìjòyè, òun náà ti wà níbi ọ̀wọ̀, nítorí pé ẹ̀yin àgbàlagbà máa ń sọ pé ibi gẹ́gẹ́jẹ ni à ń bá àgbà tó ṣe bí òwe. ìmáàmù ìlú, àlùfáà ìlú, pásítọ̀ ìlú, olúwo ìlú kì í ṣe ìránṣẹ́ fún ẹnì kankan, nítorí pé tábáníkàwò irú ipò tẹ́ ẹ wà lẹ́nìyẹn náà kọ́ wà, ṣùgbọ́n ráǹkì yẹn kọ̀ ju ti ara wọn lọ ni. ṣùgbọ́n àwọn èèyàn wa ń gbà yẹn wọ́n ṣì ọ̀rọ̀ yẹn gbọ́, wọ́n dẹ̀ ṣì ọ̀rọ̀ yẹn tú pé ṣé ìmáàmù wa ń sọ pé ọba ò lè rán òun iṣẹ́ ni. nígbà tí ìmáàmù bá sọ pé ọba ò lè rán òun iṣẹ́, ta ni ó fẹ́ lọ máa rẹpísẹ́ǹtì ọba nígbà mi tí ọba sí nílé? nítorí pé àwọn kan wà tí wọ́n máa ń ṣì ọ̀rọ̀ gbọ́, àwọn kan wà tí wọ́n máa ń ṣì ọ̀rọ̀ tú. tó bá jẹ́ pé ìmáàmù wa sọ pé mi ń ṣerú fún ọba tàbí ọba ò lè rán mi lọ síbì kan, ṣebí nǹkan tí ìmáàmù àgbà wà fún ni pé tí ọba bá fẹ́ lọ síbì kan, bóyá ó pe ọba sí àwùjọ, bóyá wọ́n lùdùn iná bí òní tàbí bí tó dà pàtẹ́mọ́ Muslim line, tí kábíyèsí ò bá rí àyè láti lọ, wọ́n lẹ́tọ̀ọ́ láti pè máàmù lò, ṣífù máàmù ẹjọ́ ọ pè mí síbi báyìí kábíyèsí sẹ́mi náà gbọ́ bẹ́ẹ̀, mi ò ní lè ráyè lọ, ẹ̀yin lè fẹ́ lọ ṣojú mi bẹ́ẹ̀. tó bá wọn ọba lè sọ wípé kán gbé ọ̀pá àṣẹ òun tẹ̀lé ìmáàmù gẹ́gẹ́ bíi pé àpọ́nlé ọba ẹni tó wá yẹn o, ìmáàmù àgbà tó wá yẹn o, ọba ni ó wá represent, ojú tẹ́ bá lè fi wò mí òun ní kẹ́ fi wò. ìmáàmù wálé ẹ̀fà sọ wípé ọba ò lè rán òun iṣẹ́, ìmáàmù Tọ́líà ò sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn wa wọ́n ń ṣì ọ̀rọ̀ yẹn gbọ́, wọ́n dẹ̀ ń ṣì ọ̀rọ̀ yẹn tú. ìyẹn àkọ́kọ́ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé ìmáàmù tún pòwe lórí múmbàrí tó jẹ́ pé òwe tí wọ́n pa lọ́jọ́ kìíní àná yẹn àti wá ń rí lórí social media pé òótọ́ ni kìíní yìí, ṣùgbọ́n kò yí àwọn èèyàn. òwe tí ìmáàmù pa ni wípé ẹ ò lè tì mí gbọ̀ngbọ̀n, ìmáàmù ìlú ni mí,
wọ́n yàn mí sórí múmbàrí torí pé kí n lè wá túlù ṣe, kí n lè tún àárín àwa mùsùlùmí ṣe, kó má bàjẹ́, kí mọ́ṣáláṣí kó pọ̀ sí, kí àsàlátù pọ̀ sí, kí lè péwu kó pọ̀ sí. Ká má wà ní òpó bóyá torí pé mo wá jẹ́ pé ìmáàmù o, tàbí pé bóyá mo wá láti inú ìdílé wa, gbogbo owó tó bá ti pa pátápátá kí máa kó bọ̀ nínú ilé kájà wa máa pín. Ọ̀rọ̀ yẹn ti wá ń fojú hàn láàrin ọ̀sẹ̀ yìí, òun ni mo rí fọ́nrán yẹn, inú mi wá dùn gan wípé àwọn olórin wa, bàbá wa Ebenezer Obey, wọ́n dẹ̀ ti kọrin kan sẹ́yìn tipẹ́tipẹ́ tó sọ wípé tó bá kù ìṣẹ́jú kan kó kù ìṣẹ́jú méjì kọ́ mú olóore kó jì sí kòtò, mọ̀nàmọ́ná àṣìṣe ìránṣẹ́, ọmọ olóore ò lè kù sípò kà láéláé. Ó dẹ̀ máa ń pòwe wípé ọmọ eléegun kò gbọ́dọ̀ jẹran, ọmọ aláṣọ kò gbọ́dọ̀ wọ àkísà. Ẹni tó bá ń ṣòtítọ́, òtítọ́ ló máa rí gbà. Èèyàn ò lè gbàlùbọ́sà kó ka ẹ̀fọ́, bẹ́ẹ̀ ni ẹ lè gbìn ẹ̀fọ́ kẹ́ ẹ lọ kàtà, kò ṣeé ṣe. Ìmáàmù ìlú kì í ṣe ìmáàmù ẹbí tàbí pé central mosque yóò gbogbo tó bá pa o nítorí pé ẹbí Tajudeen ni kàn máa kó yẹ̀bọ̀ nílé kàn máa pín rárá o. Owó ìlú, owó mọ́ṣáláṣí, ká fi tún mọ́ṣáláṣí ṣe, kàn rí i pé lásìkò ẹni yìí ìgbà ọ̀tún wà, àsìkò ọ̀tún wà, nǹkan yàtọ̀, wọn ò kówó jẹ, wọn ò kówó mì, nǹkan tí wọ́n tọ́wọ́ èèyàn ń fi owó lé lórí láti ṣe wọ́n rí. Ṣe rí pé ọ̀rọ̀ yẹn ti yanjú. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ kí kọ́kọ́ lọ sórí wáàsí tí àfàwọ̀ oníwàásí àgbà tí wọ́n ṣe nígbà tí wọ́n ṣí mọ́ṣáláṣí tuntun ní ìlú Ògbómọ̀ṣọ́, bó tilẹ̀ jẹ́ pé òjò jẹ́ kí wọ́n gbádùn ẹ̀ dáadáa, ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n ṣí mọ́ṣáláṣí ọ̀hún ní ayọ̀ àtàlàfíà. Nígbà tí àáfàá yẹn oníwàásí yẹn tí wọ́n ṣe wáàsí, wọ́n sọ̀rọ̀ kan, wọ́n ní tá bá ra ẹran fẹ́yàn a máa ju okùn ẹ̀ lẹ́ni. Ẹ̀yin olówó ìlú, ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú, ẹ má sọ pé nítorí pé ẹ ti kọ́ mọ́ṣáláṣí fún wa kẹ wá máa tọpinpin wa. Bóyá wáàsí tó ṣe ta lẹ́nìkan tó bá wí, ṣé kọ́múrèdì ló ń bá wí, ṣé gọ́vnà ló ń bá wí, ṣé ọba ló ń bá wáàsí nínú ẹ̀sìn mùsùlùmí, wáàsí nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹni tó ń ṣe wáàsí gangan fún ẹ lè bá wí. Ṣàgbọ́ dáadáa, ẹni tó ń ṣe wáàsí lè bá wí, wáàsí ó lè tàbá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni. Ẹni tó bá tàbá kó má fi ṣèkanra, kó lè túnbẹ̀ ṣe ni. Nínú òfin tí Ọlọ́run fún wa àwa kìrìsìtẹ́nì, láti òfin kìíní dé òfin kẹwàá, ibì kan wà bẹ́ẹ̀, ẹ má jalè, ẹ má ṣe panṣágà, ẹ má ṣàgbèrè. Nígbà tó Ọlọ́run sọ pé ká má jalè, ṣé ó ní ilé tó fẹ́ lọ kó, àbó ní èsì, ó ní mọ́tò tó fẹ́ jí gbé? Nígbà tó Ọlọ́run sọ pé kó má ṣàgbèrè, kó má ṣe panṣágà, ṣé ó fẹ́ lọ báyàwó Ọlọ́run sùn ni? Àfò fẹ́ báyàwó, ó fẹ́ bọ́mọ Ọlọ́run sùn, tó máa sọ pé nítorí pé Ọlọ́run ò fẹ́ jẹ́ kó báyàwó òun sùn tàbí bọ́mọ òun sùn ló ṣe ṣòfin yẹn fún wa. Ìrọ̀bá lọ ogún ọdún Yímiká ìjọ kan lòdì tó wá bá. Báwo rẹ ní gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́. Mo ń bọ̀ ṣáájú kí n tó wọnú ètò lónìí. Ìjọ ti gbọ́ ń pa ilé iṣẹ́ kan. Aṣọ ni wọ́n rán bẹ̀. Bí wọ́n bá ránṣọ sí ọ lára yóò dàbí àmútọ̀run wá ni. T&P Stitches ni mò ń sọ. Ẹ patronize wọn worldwide ni on deliver. Abẹ́òkúta ni wọ́n wà. Bẹ́ẹ̀ bá ti dé Kent Housing Estate, ẹ pe nọ́mbà T&P Stitches. Ẹ lọ́gán ni wọ́n yọ sí yín tí wọ́n mú yín délé iṣẹ́ wọn. Àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí. Ń làwọn T&P Stitches ránṣọ fún tiwọn o. Ẹ gbọ́ instant ìjáàbù T&P Stitches wà ń bẹ̀. Àbáyà ló fẹ́ rán ni kàn sí T&P Stitches. Ṣé bó mọ kìmọ́ọ̀rù? Ẹ pe T&P Stitches wọ́n máa gbé ẹ sí yín lọ́rùn. Wọ́n rán kọ̀sẹ́ẹ̀tì, wọ́n rán àǹkárá, ábíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ T&P Stitches tẹ́ lè fi bá wọn sọ̀rọ̀ níbikíbi ìlúkìlú tẹ́ ẹ bá wà. Ẹ mọ̀ tẹ̀ báyìí 081 033 148
òun náà ń WhatsApp wọn ẹ̀gbọ́n wọn ń deliver nationwide ni o tí à ń pín stitches ọlọ́run ọba mi báyìí lọ garanti wọn ìdí gan-an táwọn náà fi yanrantí inú gbogbo àwọn télọ̀ tí ń bẹ lágbàáyé káfátà. ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo àgbáláyé mo rò bí pé ẹ̀ ń tẹ̀lé mi lórí ọ̀rọ̀ yẹn ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa ṣí ẹ̀ kó délé kó dóko nítorí pé ọ̀rọ̀ ọ̀tẹ̀ kan ní eléyìí òun kọ́ la bá wá lágbára ọlọ́run ọba ọ̀tẹ̀ kò ní tú ìlú Ògbómọ̀ṣọ́ lágbára ọlọ́run ọba ọ̀tẹ̀ ò ní túlù mọ́ bàbá wa ọba Ghandi Ọláoyè orúmọ gẹ́gẹ́ ní orí ọlọ́run á jẹ́ kí wọ́n lò pẹ́pẹ́pẹ́ àfa oníwàásí yẹn kọ́ntínú lórí wàásí wọn. wọ́n ní wípé nítorí pé orí ẹ̀dẹ́ lẹ́yìn olówó máa ń ṣe tẹ́ ẹ bá kọ́ mọ́ṣáláṣí ẹ máa tọ́ pinpin ṣé bẹ́ẹ̀ ti kọ́ mọ́ṣáláṣí ẹ fi mọ́ṣáláṣí ńlẹ̀ pẹ̀lú ọ̀hún àfa àtọ̀wọ̀n jọ mọ́tò fẹ́ máa kírun bẹ́ẹ̀ ẹ má máa sọ wípé mọ́ṣáláṣí tó bá ti kọ́ mọ́ṣáláṣí kì í ṣe tiẹ̀ mọ́. lọ́dọ̀ àwa kìrìsìtẹ́nì tí a bá ti kọ́ church tí bàbá mi bá kọ́ church bàbá mi yẹn kì í ṣe tọ̀dọ̀ wa o church bàbá mi yẹn kì í ṣe ti bàbá mi o ṣe àti àrírí tàbí àgbọ̀rí kọ́ sọ pé èèyàn kọ́ mọ́ṣáláṣí tàbí èèyàn kọ́ ṣọ́ọ̀ṣì kó wá kọ́ wíìlì kó wá jẹ́ pé òun wíìlì ṣọ́ọ̀ṣì yìí mo wíìlì ẹ̀fọ́ mọ́ mi o Ṣẹ́gun mo wíìlì mọ́ṣáláṣí mo wíìlì ẹ̀fọ́ mọ́ mi o Ṣọlá kò ṣeé ṣe àgbọ̀rí nílẹ̀ Yorùbá yìí pé wọ́n ń wíìlì ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáláṣí fẹ́yàn kankan ó túmọ̀ sí wípé èèyàn lè sọ pé torí pé ẹ ti kọ́ mọ́ṣáláṣí olówó kọ́ mọ́ṣáláṣí kó kọ ní orúkọ ọba kan gẹ́gẹ́ ẹ jẹ́ ká fi ọba wa Aláké ká fi ṣe sáǹpù ẹ worú bàbá wa ọ̀gá wa Sínátọ̀ Ìbíkúnlé Amósù kí wọ́n kọ́ mọ́ṣáláṣí kan nísìnyí ok ẹ jẹ́ ká ṣàpẹẹrẹ báyìí kó lè yẹ wá dáadáa ẹ wo mini stadium tí wọ́n kọ́ sínú ààfin ọba wa Aláké yẹn bàbá wa Ìbíkúnlé Amósù lọ́sọ̀kùnfà bọ́ ṣe ń kọ́ mini stadium yẹn kí wọ́n wá la kọ́ síbẹ̀ yìí pé nítorí pé mo ti kọ́ mini stadium yẹn o stadium yẹn tọ̀dọ̀ mi ni kò ṣeé ṣe tábà ti ra ẹran fẹ́yàn a máa ju okùn ẹ̀ lẹ́ni yọ̀ǹda okùn yẹn lẹ̀ fún yàn bẹ́ẹ̀ ni yóò bá wá sí ẹran yẹn dáadáa tàbí tó bá fún lẹ́ran yẹn dáadáa tí ò fún lóúnjẹ dáadáa ó ní ẹ̀tọ́ láti pọ̀ àwọn èèyàn sí ẹ wo kinní yìí ẹran yìí ti ń ru Ṣọlá ò fún ẹran yìí lóúnjẹ ẹ wo kinní yìí Ṣẹ́gun ò fẹ́ràn yìí lóúnjẹ dáadáa ẹ wo nǹkan tá a rà yìí mọ́tò yìí ó ti ń rà mọ́lẹ̀ àwọn ẹgẹ́t kì í ṣe pé ká máa fi nǹkan tá a ṣe yẹn ká wá jẹ́ fìtìnà sí fọwọ́n tá a ṣe fún ara Ọlọ́run ò fẹ́ òun ló bóyá òwe yẹn wáyé pé tábà ti ràn ọ́ fẹ́yàn ẹjọ́ kun ẹ lẹ́fun tábà ti kọ́ mọ́ṣáláṣí fẹ́yàn àti kọ́ ṣọ́ọ̀ṣì lẹ̀ ẹ fi lẹ̀ ṣe bí ọfẹ́ máa sin lọ́rùn bẹ́ẹ̀ ni àṣẹ ẹ̀ ṣàkọ́ni kọ́ yí pé mo kọ́ èmi náà fẹ́ máa gba return ẹ máa mú ìdá mẹ́wàá wá fún mi kò sí rẹ̀ bẹ́ẹ̀. àwa kìrìsìtẹ́nì la máa ń gbàdá mẹ́wàá àwọn apá kan tẹ̀ ń gbà wọn ò ní gbàgbọ́ lé lórí ṣùgbọ́n àwa kan máa ń gbà nínú ẹ̀sìn mùsùlùmí kò sí nǹkan tó ń jẹ́ ìdá mẹ́wàá bẹ́ẹ̀ tábàṣẹ pé nítorí pé ẹ̀kọ́ mọ́ṣáláṣí nísìn nítorí pé kọ́ lè máa mú rìtọ́ọ̀nù wá fún yín kò rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ní kọ́ yí pé kí iṣẹ́ Ọlọ́run kó lè máa tẹ̀síwájú kẹ́sìn kó lè gbòòrò kẹ́sìn kó lè fi ìdí múlẹ̀. àfọ oníwàásí yẹn sọ̀rọ̀ síwájú inú mi dùn gan lórí wáàsí tí àfa yẹn ṣe kó má dàbí pé bóyá ọ̀rọ̀ ìfege nìkan tá à ń sọ ẹgbọ́n nǹkan tí àfa oníwàásí yẹn sọ ẹ jẹ́ ká gbọ́ síwájú sí wáàsí yẹn náà rẹ̀. lọ́fíìsì ntí ó fi lọ́fíìsì òfin kan àbẹ́ẹ̀kọ́ ni mò ń wí. mo ní ìmáàmù tá à ń sìn yàn pé ẹ wá ṣiṣẹ́ nílé Ọlọ́run á jùlé Ọlọ́run lẹ̀ fún tí ọba wa mọ ọ́fíìsì rẹ̀ lò láwọn afẹ́jú ẹ̀sùn àwọn tí ọba wí. torí pé ìkọ́ mọ́ṣáláṣí ẹ̀yin olówó nígbà míì oore ẹ̀dẹ́ ní fáwàfà. báwo lẹ ṣe ṣe sámọ̀ ẹ̀ka yẹn sámọ̀ wo kí ni wọ́n mọ̀ nípa ẹ̀ eléyìí jọ paracetamol ni. yes ó ń kálukú dúró lọ́fíìsì rẹ̀ ẹni ọ̀jẹ̀ kọ́rọ̀ ayé ó rọrùn. aláìsàn kan ní ṣe rí mọ́ṣáláṣí wọn èmi kọ́ ni mo ní mo kọ́ lórúkọ bàbá mi mo wá jùlẹ̀ fọlọ́run àtàndẹ́gbà àgbàtọ̀. ṣé ẹ ti rí wáàsí tí àáfà yẹn ṣe lágbára Ọlọ́run ọba àáfà wa
oníwàásí wa ẹ ti ń sọ lẹ́ni o ẹ ti mọ̀ sọ tó bá dọ̀la nǹkan tó máa ṣẹlẹ̀ tó máa sọ pé ẹ ò mọ̀ sọ mọ́ talent tó sọ̀rọ̀ ẹ lọ́pàá tv bá ń gbé fóònù mi jàre lágbára ọlọ́run kò ní jẹ́ ti ọ̀dọ̀ yín ṣé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ẹlẹ́ẹ̀kejì fọ́nrán tí mo fẹ́ mú jáde mo wo fídíò kan lórí péèjì Kàbísọ́lá tí Bùkọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ tí ó sọ àṣírí pọ̀ nínú fọ́nrán yẹn ló jẹ́ kí n mọ̀ wípé ilé tí èèyàn bá fi ìtọ́ mọ ìrì lásánlásán ló máa wò. Ó ní lọ́jọ́ kìíní àná bàbá Ajagungbadé wọ́n ń bi wọn ìdílé Ayílára léèrè pé ẹni tẹ́ ẹ mú wá kó wá jẹ ìmáàmù iṣẹ́ ẹ̀rọ dáadáa ẹni ọmọ yín ni ó máa gbọ́ràn sí yín lẹ́nu gbọ́ràn kí ló fẹ́ gbọ́ràn sí yín lẹ́nu ṣé pé tẹ́ bá ti powó lẹ̀ kẹsàn ipò òkè owó tó o pa yẹn ẹ lọ kó wá kájọ wá pín gbọ́ràn kí ló fẹ́ máa gbọ́ràn sí yín lẹ́nu tó bá fẹ́ ṣe wáàsí kan bóyá ó ń ṣe wáàsí kan lọ ẹ̀fẹ́ lẹ́bàá lórí múbàrí pé wáàsí tó ń ṣe yẹn àwọn kan ló ń bá wí kó má ṣe mọ́ àbí kí ni túmọ̀ yìí pé ọmọ wa ni ó máa gbọ́ràn sí wa lẹ́nu ẹ̀yin ìdílé Yúnísà Ayílára òun mo ṣe sọ fún yín pé ẹ má jẹ́ kí ẹni ẹlẹ́ni wá bá yín gbọ́ ọ̀rọ̀ ìdílé yín tẹ́ ẹ bá tara alé yín lọ́pọ̀ ẹ lè ríra lọ́wọ́n. àwọn kan máa ní ṣé ó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé ó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé ó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé ìdílé ti tiwọn ṣáwọn wọn ń bá yín ipe kínní báwa wo ọ̀n wà bá yín ọ̀n jẹ́ kẹ́ ẹ mọ bí ìdílé tí wọ́n ṣe ń ṣe àwọn kẹ̀ní wọ́n mọ bí ìdílé tí ń ṣe. ẹ̀yin yẹn wá bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá a gbìyànjú láti ṣí ẹ fọ́nrán yìí kó délé kódókò nítorí pé ọ̀rọ̀ lórí ọba Ghandi àti ìmáàmù Tọ́líà òun là ń sọ kí ni àṣírí tí mo gbọ́ lórí fọ́nrán tí Kàbísọ́lá tó post sórí péjì ẹ̀ tí Bùkọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ tó sọ fọ́nrán náà lélẹ́yìn kó má dàbí pé bóyá àfikún tàbí àyọkúrò ẹ gbọ́ fọ́nrán yẹn náà látòkèdè òun ni. mo ní ọ̀rẹ́ kan torí èmi gbé ìsàlẹ̀ àfọ̀n mo wá lọ ní Ayílára mo lọ ṣèwádìí ọ̀rẹ́ mi yẹn ó wá mẹ́sẹ̀gì mi messenger pé kí n pè òun mo wá pè àwájọ ríra ó wá sọ àwọn fáàtì kan fún mi ilé Ayílára ló fà á ṣebí àwọn náà lọ gbé ẹni yìí wá tán sọ báyìí tán sọ báyìí tán sọ báyìí tán sọ báyìí ìgbà yẹn dẹ̀ ní wọ́n ní bàbá kábíyèsí àná Ajagungbadé o sọ fún mi mo ní bọ̀bọ̀ ó wá sọ fún mi wípé wàláì bàbá kábíyèsí àná sọ fún wọn pé ọmọ kékeré lẹ́ni yìí tẹ́ fẹ́ fi jẹ̀ máàmù ẹ̀rọ dáadáa wọ́n ní àwọn ilé àwọn kan nílé àwọn wọ́n ní àwọn kan nílé àwọn torí ntẹ́yìn ò bá sọ èmi ò léèyàn sọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wà ń bẹ̀ lọ́jọ́ náà pé ni wọ́n sọ wípé yóò mọ gbọ́rọ̀ sí wa lẹ́nu bàbá yóò mọ ṣe jẹ́jẹ́ bàbá kábíyèsí òní náà jókòó ẹja sòtọ́rọ̀ ń bi òtọ́rọ̀ ń lọ ẹ̀yin lẹ lọ kọ́rọ̀ bàbá bà òtọ́rọ̀ ní ká mọ́ sọ̀hún ẹ dákun Mr. Ọlábro ẹ jọ ẹ líìsì okò àwọn tó ń ṣe kúṣẹ́ yẹ o because mi rò pé anybody gbà mí tó bá mi ṣàgírímẹ́ǹtì kí n mọ ṣiṣẹ́ fóun l'Ógbómọ̀ṣọ́ o ó lè dọ̀la kí n gbé ọ̀rọ̀ ìmáàmù kí n sọ ó lè dọ̀túnla kí n sọ̀rọ̀ pálásì ó lè dijọ́ mẹ́rin ṣùgbọ́n dònídọ̀la ni mo sì máa ń sọ pé mo nífẹ̀ẹ́ bàbá kábíyèsí wàláì Ọlọ́run ọkọ mi máa ń sọ wípé tí wọ́n bá léèyàn nífẹ̀ẹ́ èèyàn mo nífẹ̀ẹ́ bàbá yẹn ṣùgbọ́n àwọn òótọ́ ọ̀rọ̀ kò ní ká mọ̀ sọ òótọ́ ọ̀rọ̀ yẹn lẹ́yìn nǹkan ìfẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ yẹn Mr. Adéwálé ẹ̀ka àbọ̀sà làwọn kan òun fẹ́ gbọ́ jẹ́jẹ́ bàbá yìí náà jókòó ẹ sì lọ kó ọ̀rọ̀ tí ò ṣe ẹ sì lọ kó bá wọn ṣebí fúnra wọn wọ́n jókòó ṣèbẹ́yìn lẹ lọ kó ọ̀rọ̀ bá wọn jẹ́jẹ́ wọn mọ̀ wá èyí ń lọ bá wọn
ọ̀rẹ́ mi wá sọ àwọn pọ́ìntì ọ̀rọ̀ kan fún mi mo wá jọ̀ tiẹ̀ mo gbé làákàyè mi kalẹ̀. ó wá ń sọ fún mi pé mo wá ní kí ni view rẹ tó rí lórí ọ̀rọ̀ yìí ó ní Bùkọ́lá tóun rí ni wípé wọ́n fẹ́ mọ control bọ̀bọ́ yẹn kò wá gbà òun ló dìjà wọn mo ní òkè ọ̀rọ̀ yìí ń clear sí mi bọ̀. ẹ̀ẹ̀kejì ni wípé aláwọn kan wà tán ń ṣiṣẹ́ bí irú Reverend Peter yẹn wọ́n ń ṣiṣẹ́ fún palace àwọn kan wà tán ń ṣiṣẹ́ fún palace àwọn kan sì tún criticize wọn wọ́n sì tún ń sọ̀rọ̀ burúkú nípa wọn. No, tí a bá fẹ́ sọ wípé dònídò lèmi sì máa ń sọ mo sì máa defend bàbá kábíyèsí o ṣùgbọ́n àwọn kan wà pálásì yẹn tán gbọ́dọ̀ fọra wọn mọ́. I will say it and I will always say it. If you like it, you can hear. If you don't like it, you can pass. Àwọn tó nífẹ̀ẹ́ mi á gbọ́. Tí bàbá kábíyèsí ṣe ń gbìyànjú tó àwọn kan sì wà nú ààfin yẹn tó sì ń ṣekúṣẹyẹ sí bàbá yẹn wọn ò jẹ́ kí iṣẹ́ bàbá yẹn yọ so ẹ̀yin yẹn àwọn yẹn lẹ fẹ́ kẹ́mi forí la kú fún ṣé you dey wá mi ni mi lóbi ni àbí mi ní bàbá mi níyà no mo bí yín àbí mi lọ́kọ ilé ọkọ ni mo wà ọkọ mi lè decide pé mo sọ̀rọ̀ gbogbo mo sọ mo for life wọn bí mi dá mi ní sọmọ ta ló bí mi ṣèbọn lọ sanwó orí mi tó fẹ́ mi. ṣé ẹ ti wá rí wípé ibi tí àwọn ìdílé Ayílára tí wọ́n fojú sí nítorí pé ọ̀nà ò gbabẹ̀ ní wàhálà ṣe ń ṣẹlẹ̀ láàrin wọn. àwọn parakọ̀ yìí àwọn ọlọ́ba níkà àwọn Jímọ̀kọlà tí wọ́n ń dá wàhálà lẹ̀ láàrin ọba Ghandi sí ìmáàmù Tọ́líà sí ẹbí Tọ́líà yìí ṣé àwọn lè ṣe ẹbí tiwọn bẹ́ẹ̀? ṣé àwọn lè gbàdúrà yìí pé oyin tó ti wọnú ayé wọn kí korò kó wá wọnú ẹ̀ lágbára Ọlọ́run ọba ìkorò ní wọ ayé ẹnì kọ̀ọ̀kan wa. ọba wa Ghandi Orúmọ Gẹ́gẹ́ ẹ̀yin mo bá ní ọ̀rọ̀ báyìí nítorí pé mo máa ń sọ kankan fún yín mo máa ní àwọn ará bíbá yìí mùsùlùmí ni wọ́n kìrìsìtẹ́nì ní ẹ̀yin olórí ìjọ ni kọ́lọ́run ọba tó pè yín pé kẹ́ wá dé ipò ọba ẹ fẹ̀mí darí àwọn ẹni yìí àwọn ẹni yìí ò ń ṣe èèyàn àwọn ẹni yìí ò ń ṣe ẹni gidi àwọn ẹni yìí ò sí níbi kí nǹkan dà àwọn ẹni yìí ọ̀bàyéjẹ́ ni wọ́n àwọn ẹni yìí wọ́n fẹ́ jẹ́ kí landmark burúkú wà lórí yín pé nígbà bàbá wa Ọláoyè Ghandi ìlú ó tùbà ìlú ó túṣẹ ẹ̀yin ni kẹwàá bá wa wò yìí pé àwọn ẹlòjókòó ra yín síbì kan mo dẹ̀ mọ̀ yí pé gbogbo ibi tí kọ̀lọ̀fín wà Ọlọ́run á jẹ́ kí àṣírí yẹn kó tú ní àìpẹ́ yìí torí pé àwọn ẹbí Tọ́líà wọ́n ń retí rìtọ́ọ̀nù lọ́wọ́ ìmáàmù ni ìmáàmù tẹ̀jẹ̀ kó yé wọn pé òun ò kì í ṣe ìmáàmù ẹbí ìmáàmù ìlú ni mí ẹ má jẹ́ kí orúkọ mi kó bàjẹ́ ẹ má jẹ́ kó orúkọ bàbá wa kó bàjẹ́. bàbá wa Ajagungbadé nǹkan tó rí lára Tọ́líà òun ló fi fàṣẹ sí pé eléyìí ẹ lọ́ọ́ fi jẹ ìmáàmù ó kàwé ó lè pìrìsẹ́ǹtì dáadáa níwájú àwọn ọ̀mọ̀wé níwájú àwọn pòfẹ́sọ̀ níwájú àwọn ministers níwájú àwọn commissioners níwájú gómìnà tí ó ní dójú tu ìlú wípé ibo lẹ ti lọ rí púrúǹtù ìmáàmù yìí tí ó lè bóyìnbó sọ̀rọ̀ tí ó lè sọ̀rọ̀ láwùjọ ibi tẹ́rọ ti pọ̀ jù. nígbà tá a sọ pé ilẹ̀ Yorùbá la wà tí wọ́n tó jẹ́ Yorùbá tó fẹ́ bá wọn Yorùbá ẹgbẹ́ sọ̀rọ̀ tó ń lọ sọ Haúsá ṣó o mọ̀wé tààrà nìyẹn àbí o lè speak well. ẹni tó máa jẹ́ aṣíwájú ó gbọ́dọ̀ jẹ́ nítorí pé làákàyè ẹ̀kún dáadáa òun ni bàbá wa Ajagungbadé fún mú Tọ́líà kọ́lọ́run ọba kó dẹ̀lẹ̀ fún ẹni rẹ̀
ọ̀gá mi Adéyínká Àyìndé ọmọ ìyá elépo ní ọjà gbangba ó máa ń pa òwe kan ó ní àìṣe dáadáa ará ayé ló mú wa rántí ará ọ̀run tó ṣe bí òwe. Bàbá wa Ọba Ghandi ẹ má bínú pé mo pòwe yìí. Bàbá wa Ajagungbadé ọba wo l'Ógbómọ̀ṣọ́ lánàá tó bá jẹ́ pé bàbá wa Ajagungbadé ṣì wà láyé irú kéèsì kò lè ṣẹlẹ̀ torí bàbá wa Ajagungbadé máa ti ṣọ́tọ̀pù wọn. One, ẹni tẹ́ ẹ sọ pé kì í ṣe ọmọ inú ilé mọ́ yìí ẹ̀yin lẹ mú wá tẹ̀sọ́ pé ọmọ yín ni ọmọ inú ilé ni. Mo jẹ̀bi léèrè pé ṣé ẹ rò dáadáa ọmọdé lẹ́nu yìí ẹni ẹ rò dáadáa ó máa gbọ́ràn sí yín lẹ́nu kí ló wá mú yín padà wá sọ́dọ̀ mi pé nísìnyí pé kì í ṣe ọmọ yín mọ́. Ìyẹn gan ti tó ó ti tó láti fi bá wọn ṣẹjọ́ pé ẹ̀yin gangan lẹ ń dá omi àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ rú. Àwọn ọlọ́ba níkà Parakoyi Jímọ̀kọ́lá wọ́n ló mú Chief Imam Tọ́líà káàkiri nírètí pé tó bá ti dé nísìnyí tó bá tẹ bá ti sọ̀rọ̀ fún a máa gbọ́ owó tẹ bá pàjọ máa pín. Ìmáàmù tẹ́lẹ̀ pé wọn ò ṣe bẹ́ẹ̀ ẹ wá ń dáná ọ̀tẹ̀ ẹ tún wá lọ sí mọ́ṣáláṣí ẹni tẹ́ wá pẹ̀ wá kó wá bá yín sí mọ́ṣáláṣí ọ̀rọ̀ ló bá yín sọ yẹn o ẹni tọ́rọ̀ bá jẹ́ tiẹ̀ kò mú tiẹ̀ ń bẹ́ o ọlọ́gbọ́n ló lè mọ̀ o ọ̀mọ̀ràn ló lè mọ̀ o ọ̀rọ̀ díẹ̀ báyìí ó tẹ̀ tó fún ẹni tó ní làákàyè lágbára Ọlọ́run bá làákàyè wa ò ní rárú. Gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú nílùú Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ kí orúkọ tó ń pè mọ́ Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ kó wá sí ìmúṣẹ. Nínú ìtàn tá a gbọ́ Babangida ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ̀tẹ̀ ni wọ́n fi lé lọ. Bàbá wa Ghandi ẹ bá wa ru ọ̀rọ̀ yìí. Gbogbo àwọn ọ̀tọ̀kùlú tó lè ṣe dáadáa sílùú ẹ má jẹ́ kí wọ́n kúrò láàrin ìlú tán látàrí àwọn mẹ́ta péré tó ń ba ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ Parakoyi Lọ́baníkà àti Jímọ̀kọ́lá. Ẹ̀yin ọ̀tọ̀kùlú nílùú Ògbómọ̀ṣọ́ ẹ ṣọ́tọ̀pù àwọn ìdílé Ayílára yìí kí wọ́n má sọ bẹ́ẹ̀ mọ́. Wọ́n sọ yí pé Yúnísà kì í ṣe ọmọ inú ilé wọn wọ́n jọ ṣe ìdánwò nínú ilé. Wọ́n sọ pé ọmọ wa rèé nígbà tó ń fọ̀pá àṣẹ lé lọ́wọ́ tí bàbá wa Ajagungbadé ọba wa àná kọ́lọ́run bá kó fẹ̀hún kẹ́ ọba wa tó ń fọ̀pá àṣẹ lé Chief Tọ́líà lọ́wọ́ Chief Imam lọ́wọ́ gbogbo wọn ló wà mẹ́jọ jẹ́jọ́ mú ní nígbà tó bá rí pé kò mú rìtọ́ọ̀nù wà mọ́ wàhálà wa ṣẹlẹ̀ kí ló dé. Ilé tá bá fi ọ̀tẹ̀ mọ ilé tá bá fi ìtọ́ mọ irọ́ lásán ló máa wò. A ò lè fi ọ̀tẹ̀ ṣe nǹkan kíkan yẹn kógun gẹ́gẹ́. Bàbá wa òru wọn gẹ́gẹ́ a fẹ́ jẹ́ kí orúkọ kóró yìí ẹ jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kógun gẹ́gẹ́. Àwa kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n ọmọ ọkọ Yorùbá ni wá nítorí pé a ò gbọ́dọ̀ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó bàjẹ́. Ẹ wo nílùú Haúsá tó bá yan ọba kan tàbí tó bá yan olórí kan bẹ́ẹ̀ kí ni yẹn á gún gẹ́gẹ́. Ìyẹn bẹ́ẹ̀ ibi kejì tẹ́tí máa bá mọ̀ pé ọ̀tẹ̀ wà nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ni pé látìgbà tí wọ́n ti ń sọ̀rọ̀ controversy yìí a ò tí ì rí Christian community kankan kí wọ́n dìde lórí ọ̀rọ̀ yìí kọ́tẹ̀ lọ bọ́ bá wa pé kábíyèsí ẹ má jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ láàrin yín àti ìmáàmù yín tó jẹ́ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n wá fẹ́ ṣí ọ̀tẹ̀ wọ́n wá la mú Àbíbù wá láti inú ilé wípé kó wá jẹ Chief Imam. Àwọn kan wá sọ wípé kí Chief Tọ́líà kó máa kírun jímọ̀ kan kábíbù máa kírun jímọ̀ kan lórí kíni. Lẹ́ni tẹ́ lọ pè wá lábẹ́òkúta lẹ́nu iṣẹ́ ìjọba tó ń ṣe tó ń gbowó gidi tó ń lo mọ́tò tó nílé tó níyàwó tẹ́ni kó fi iṣẹ́ sílẹ̀ ó fi iṣẹ́ sílẹ̀ nìyẹn ó wá jókòó ẹni kan máa kírun kìnnìkan lẹ́ni tó pass lẹ́ni tó gba 99 all over 100 sẹ́ni tó gba 1 all over 100 kò lè ṣeé ṣe. Ṣé olórí méjì ṣó ń wà nínú ọkọ̀ ni ṣé Chief Imam méjì ṣó ń wà láàrin ìlú a ò gbọ́ rí. Ibi tẹ́yìn bá ti wá gbé wá gbọ́ pé Chief Imam méjì wà láàrin ìlú kan wá sọ ẹjọ́ nítorí tọlọ́hun ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní túká
ní agbára ọlọ́run ọba ní àsìkò ọba wa Ghandi yìí ìlú Ògbómọ̀ṣọ́ ló gẹ́gẹ́ bí orúkọ tí ọba wa ń jẹ́ Òrùmọgẹ́gẹ́ Agúngẹ́gẹ́ kò ní bàjẹ́. Ẹ má jẹ́ kí a gbàgbé wípé ilé tí a bá fi irọ́ mọ ìrì lásánlásán ni ó máa wó. Ọ̀rọ̀ wa kò ní jù báyìí lọ lórí ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ má bá wa wò, ẹ má bá wa subscribe, ẹ ti má bá wa tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa wọlé. Ojú tẹ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ire o. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.